àwọn mùsùlùmí ò ní rí eléyìí o fídíò tí akéde bá wá ṣe ló máa pariwo pé is he only Muslim ẹ wo fídíò brother yín. bá ní mi ò but gbogbo ẹnu ni mo fi sọ kò sí tribe náà tó mú gbẹ́lẹ̀ tó Yorùbá Ọ̀rúnmìlà kọ́ ewédú ni. tèmi bá bẹ̀rẹ̀ sí ní ṣí Islam láwẹ́láwẹ́ sìn ó máa ta bá gbá ó máa ta bá wo ìgbà yẹn lè máa mọ̀ wípé akéde sọ̀rọ̀ sí Islam àtọ́jọ́ tí mo ti ń ṣe fídíò mi mò ń sọ̀rọ̀ gba Christianity náà àwọn èèyàn ò ṣe fídíò bó tẹ̀yìn máa fẹ́ ṣòwe pé ẹ ní ọgbọ́n ẹ ní ìmọ̀ níwájú àwọ̀ àyè táwọn ọ̀fọ́ ló máa ń nú àtàwọn kan mú wá ẹ nímọ̀ tó wa ẹ máa gbọ́rọ̀ tí brother yín sọ again. wọ́n ní influencer l'Ọ̀rúnmìlà. brother èmi ò bá ẹ dispute ṣebí bó ṣe rí Ọ̀rúnmìlà táyé Ọ̀rúnmìlà ò dáa Ọ̀rúnmìlà ṣe gbá gbé náà lèmi náà ṣe bẹ́ẹ̀ rí mi ò bá argue brother Ọ̀rúnmìlà ò dáa ewédú ni wọ́n pè gbẹ́gìrì gọ́sẹ̀ lèmi pé Ọ̀rúnmìlà but the same way the same ojú tí wọ́n fi wọ̀ Ọ̀rúnmìlà ẹni lèmi náà fi bẹ́ẹ̀ wọ ànábì tí wọ́n gbé sọ́wọ́ pé ayé ànábì ò dáa ayé Muhammadu ò dáa gbẹ̀gìrì àti ewédú ni Muhammadu èmi méjì torí Ọ̀rúnmìlà àti Muhammed mo pa méjì papọ̀ ojú tí wọ́n fi ń wo Muhammed Ọ̀rúnmìlà yẹn lèmi fi ń wo Ọ̀rúnmìlà tí mo fi ń wo ànábì tí wọ́n kó sọ́wọ́ ṣé o understand ni èèyàn tó bá ń lé akéde kò yàtọ̀ sí pé ṣe ló lé atẹ́gùn o ò mọ bí tí mo fi sí o understand ni o kàn déédé ó ṣe kó jẹ́ pé o ní òun lórí TikTok èèyàn tó bá sọ wípé má pọ̀n bàbá ilé ọmọ àlè ni ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa disgrace bàbá wọn ibi tẹ́ máa ti mọ̀ wípé bóyá wọ́n pọ́n bàbá wọn lé òun nìyẹn ẹlòmíì bàbá tó bí nìkan ló mọ̀ kò mọ̀ pé àwọn kan ti ṣáájú àwọn nínú family so Ọ̀rúnmìlà kò dá èmi ò bá ẹ dispute ẹ Ọ̀rúnmìlà ò dá lóòótọ́ bóyá sọ but at the same time náà ànábì náà ò dá méjì lèmi kópọ̀ ìwọ́n fẹ́ máa fárí apá kan fi kan sí no méjì lèmi ànábì àti Ọ̀rúnmìlà orí àwọn méjì òjò dá orí àwọn méjì òjò dá ẹ̀yin tá kéde tẹ́ bá fẹ́ jẹ́ kí wá officially dápò bọ́ ìlóhùn màá máa play video ẹ̀ màá máa sọ̀rọ̀ lé lórí ẹ kọ́mẹ́ǹtì ẹ̀yin mùsùlùmí tẹ́ bá fẹ́ jẹ́ kí akéde sọ̀rọ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ lọ bá bọ̀ bá ẹ wípé akéde tó ń tẹ̀lé yẹn mo ṣòro gbámú bí náà lẹ́tíríkì ṣé ẹ mọ̀ ni gbogbo àwọn lọ́wọ́ gbogbo fídíò mi gbogbo anybody tó bá challenge akéde wọ́n máa ń pàdánù last ni torí wọn mọ bí tí mo fi sí ojú la rí mo bẹ̀rù èèyàn èmi ò rẹ́ni bí ọkàn mi má ṣe gbára lè níyàn rọra ṣe òyìn ní ẹ̀dá yìí òyìn rí irú ikú wo ló lè rọrùn tí ò ní pa ni ò ní pa kú pa akéde òṣègbè ẹ̀yin sẹ̀ ẹ̀yin máa ń lo ìwé àwọn ò lòwé sórí gbogbo ìtàn Ọ̀rúnmìlà tó fẹ́ gbọ́ àwa kò mú lò ní àwọn ẹ ti lọ ó bá ìdẹ̀bọ̀ Ọ̀rúnmìlà kò sí nǹkan tó kọ àwa ọkọ̀ nídìí manual láti Saudi Arabia mọ́ ni ìwé kọ́ ló wá sọ fáwọn apá àṣẹ ń ṣe àdìkẹsàn nǹkan márùn tànà bí ṣe ẹ̀rí fún wa akéde ló wá wí tán ó pààkì gbogbo Saudi ilé ayé sínú 1 minute video ara ìníṣẹ́ àìnábọ̀ náà ní ṣá.